ọkọ̀ lálá tó ń kàn lulu fíran kọ̀nàràn sí ajínasẹ̀ tí ń jẹun ajígbọ́n ni. yàrí tó fà kíkọ́rin pàwọ̀ ní túkànnà lọ́rùn ìran aládé. ó di dandan káwa pàápàá tẹ́rù ara wa pa. akẹ́hùn sọ̀rọ̀ sókè lálálá wípé a ò ṣe mọ́. nínú ìwọ́de làmìlaka mẹ́kàrálẹ̀ tó ń bọ̀ dẹ̀dẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. ìwọ́de làmìlaka àkọ́kọ́ irú rẹ̀ nílẹ̀ Yorùbá. táwọn akọni wa aṣáájú wa tòun táwọn olórí ogun wa generals wa gbogbo dúró tán wámúwámú láti ṣáájú. wọ́n sì mọ kẹ́hùn sọ̀rọ̀ sókè wípé òmìnira ilẹ̀ Yorùbá di dandan pẹ̀lú àwọn ọ̀kanòjọ̀kan àlàkalẹ̀ ètò láti pèsè sílẹ̀ tá ò lè sọ lórí afẹ́fẹ́ nítorí àwọn ṣèké ṣáájú gbogbo tó wà láàrin wa. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere àti ọmọ ìran aládé tí gbogbo wa ti jọ wá. ohun tá à ń fẹ́ ni pé kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lókè òkun lọ múra sílẹ̀ de ìwọ́de làmìlaka tí ó wáyé nínú oṣù karùn-ún yìí. ẹ jẹ́ káwa náà gbáradì láti darapọ̀ mọ́ ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. torí tó bá di gbẹgbẹgbẹ má gbé sẹ́kùlé mi ní o. bákan náà fún àwọn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun kan tàbí kejì lórí ìwọ́de làmìlaka tó ń bọ̀ yìí. ẹ lè kàn sí wa látòrí www.yorubanationyouth.org fún àlàyé tàbí ìbéèrè síwájú. ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Ológunlolúwa Yorùbá Nation Youth Leader in all diaspora lórí +1 803 846 1116 tàbí Comrade Omiyo wọ́n jẹ́ Homeland Yorùbá Nation Youth Leader lórí +234 703 717 3355 Yorùbá Nation no going back. ìkéde ìdẹ́sẹ̀ tí gbọ́yìn látọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Yorùbá Nation Youth lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá.